Africa Content TV. Mo kí Ọlọ́run bá tí ó láyé tó ní ọ̀run. Mo kí Ọlọ́run tó ní ẹ̀mí mi lọ́dọ̀. Torí pé Ọlọ́run bá òun lọ́ba tó ní ayé tó lọ́run, òun ló ní wá. Ó tó jọ mí lójú bí lèmi pé mi ò sínú ẹni tí bàbá mi Ọ̀nìrìṣà olórí aládé gbogbo. Mọ̀ pé bàbá mi lè celebrate mi tó wáyé. Ó jẹ́ nǹkan tó mọ́kàn pé kí n dọ́dọ̀ bàbá mi kí mi àti bàbá ó ríra ní bàbá nìkan ká sọ̀rọ̀ kí n gbé bàbá mi ẹnu tí gbé fi bóòsà àmọ́ fi gbolẹ̀ wájú òsà. Ìyá máa bú ọba lẹ́yìn àwọn bàbá lọ́dọ̀gbọ̀ yìí. Àwọn bàbá mi pọ̀ bí tí a ti wà tipẹ́ tá a ti wà tipẹ́ gan tí wọ́n wà kí wọ́n rọ̀gbà yí bàbá mi ká. Ìyá máa bọ́ba lẹ́yìn. Ṣùgbọ́n wọn ò tí ì bí pọ̀ ní babalábá pa ẹ̀dá kó déwájú ọba kó bọ́ba wọn bí ẹ̀rí. Bí ẹ bá dẹ́rọ̀ òkè ló gbé kí n tó máa sọ̀rọ̀ lọ. Ìgbé mi lè ó ti fẹnu bó òòṣà tí mo lè ti bẹ́ òòṣà lẹ́yìn. Torí bẹ́yìn náà ni mo ti bó òòṣà. Ẹ̀gbọ́n mi ológun dúdú ọba ń bẹ̀bẹ̀ léwájú lẹ́yìn òòṣà. Ọbẹ̀ lẹ́yìn ni o. Mo wá síwájú òòṣà lénìí. Fúnra ara mi ẹnu mi wọ̀ níwájú. Mo wá fi ẹnu mi mo fi gbolẹ̀ níwájú òòṣà. Tí ìbá ṣe pé bàbá mi fẹ́ràn mi, ó wá ní mo bọ̀ níbi àṣẹ òòṣà, àṣẹ Oòduà. Irú mi ò sí ọ̀tọ̀ ẹ̀kú súnmọ́ bẹ̀ yẹn fún ẹ̀kẹ́ jìnnà síbẹ̀. Torí pé ọmọ aládìkún ni mí, ọmọ Oòduà original ni mí. Èmi ní ìyá kan kì mí ní bí ń sìn orí mi ń wú ó ní ládé. Bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin ò lè bùtàn ó ní tàwọn bàbá mi báwo ó sè o. Èmi ní wọ́n máa ń kì ní ọmọ ládé Aláàfin ọ̀ládé adé bàbá mi ló gbà tó gbé fáláàfin. Orí adé ọmọ ládé kú ọmọ ọ̀pọ̀ ló ṣe mẹ́sìn àdúgbò orí la fi ń pàkà ládùúgbò ilé ẹni la fi ń mu tí ẹlẹ́kọ̀ọ́. Ọmọ aládùúgbò mi ní àwọn bàbá ìyá mi tí wọ́n wà níbí. Àwọn bàbá ìyá mi ti wà ní Ilé Ifẹ̀ yìí tí lè sọ iye ọdún. Àbúrò ìyá mi lẹ́nu tó jókòó yìí. Ìgbà tí mo dé ní 1985 mo dé sí Ìrẹ́gùnmi mo jẹ ẹgbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn bọ́dà mi. Àwọn fámìlì ìyá mi ni wọ́n lu ṣẹ̀kẹ̀rẹ̀ fún Ọ̀ọ̀ni láti ọdún tó ti pẹ́ látàrí bàbá wa Adésọjí Adérẹ̀mí àwọn ọmọ jókòó yìí. Bí mo ṣe rẹ́gbọ̀n mo fẹ́ bọ́sẹ̀ fún ẹ̀gbọ́n nílé bàbá rẹ lọ́wọ́ mo ti ní ọwọ́ ti pẹ́ wá kí bàbá ẹ̀. Mo nígbà tí wọ́n wá wanted mi bàbá mi náà ní bá mi yẹn jó ẹ̀. Òun náà ló lé ẹni tí ó bá mú mi kó mú mi mọ́ Oòduà. Àwa ń ṣe ìjàngbara. Torí mo rí pé àwọn ẹ̀gbọ́n mi àtàwọn bàbá mi kan ń bínú kì í dẹ̀ ṣe mi ṣe mọ̀ pé ní táàrí níjọ́ tí bá sọ tẹnu mi ẹ mọ̀ pé kì í ṣe mi ẹni tí máa ń bínú sí mi kó fi ọlá bàbá mi Oòduà kó dáríjì mí. Ọmọ ẹni ò ní ẹ̀yin ọmọdé ò ní mo rí jẹ ẹ̀yin bàbá wa ní yóò yí lọ́wọ́ kò sí kó ti fẹ́ ṣe é. Tọmọdé wọn wá pé kú tó dájẹ tó pẹja tó mú nǹkan ẹ̀jẹ̀ níjọ́ bá pààrọ̀ gidigba dandan ni kó gbé bá kàn bàbá ẹ̀ mọ́lé mo ti pààrọ̀ gidigba. Mo dẹ̀ gbọ́dọ̀ gbé lọ bá àwọn bàbá mi mo ti wá gbé lọ bá àwọn bàbá kéékèèké mo wá padà gbé wá sọ́dọ̀ bàbá àgbà olórí oko. Nígbà tí mo kọ́kọ́ dé mo lọ sí ọ̀dọ̀ bàbá Aláàfin bí wọ́n àti ẹ̀ jẹ́ pé a sọ̀rọ̀ púpọ̀ mo wá lọ́dọ̀ bàbá mi Olúgbọ́n ọba ní bàbá Olúgbọ́n ní Sunday wọlé síbí náà. So ti dé ọ̀dọ̀ Ọọ̀ni olórí aládé gbogbo mọ́ ní mo supplement Ọ̀túnba ló fẹ́ mú mi sẹ́ Ọ̀túnba dá Ọ̀túnba ló kí kábíyèsí bá ń bá wí Ọ̀túnba ní kábíyèsí Ọ̀túnba ló kó bá mi kábíyèsí bá ní Ọ̀túnba nù. Mo sọ fún Ọ̀túnba pé ibi tí mo kọ́ gbọ́dọ̀ lọ Ọ̀túnba wá ń supplement ọ̀yẹ̀ àtúmọ̀jọ́ àtúnyẹ̀ ẹ̀ẹ́dùn láàbẹ̀ nígbà ọ̀tún ìta tó wá ṣe àṣeṣí Wednesday Ọlọ́run ló ní rí bàbá mi ní Ìdírò. Bí mo ṣe fẹ́ jẹ́ ẹ̀sìn bàbá, mo máa rí bàbá mi ní bàbá
mo ń bọ̀ wọ́n ẹ̀ bá ní Wednesday wo mo ní àbọ̀mẹ́ wọ́n àti ṣẹ̀ṣẹ̀ tó ń yẹ pé kò ní jẹ́ Wednesday àwọn fẹ́ travel ṣùgbọ́n àwọn pè pẹ́pẹ́ ni mo gbọ́dọ̀ wá rí àwọn bàbá ẹ̀mí yóò gùn ẹ pè fún wa. Àwọn kan lè mọ sọ pé bóyá wọ́n fi tọ́ dúdú símú wọ́n tó funfun kì í sèmi ọmọ Oòduà ni mí ibi ni mo ti build. Ìgbà tí mo kọ́ débi wọ́n pe bàbá mi ní bàbá Ìgbòho. Ìgbà tí mo wá bàbá mi wá àwọn bọ̀dá gbà mí sọ́dọ̀ torí mo ṣe tẹ̀gbẹ́ ń Ìgbòho náà ni mo ṣe wá bàbá mo sáko gbogbo mo gbé egun jà tí wọ́n ní mo wá tí bá ti wá sùn mo ń lálàrí egun ni tí bá dúdú báyìí egun mò ń rí bàbá mi sì lọ lórí eléégún òun ni jíwá eléégún máa lọ bá bàbá sàǹsì bàbá ní mo sọ fún ọ kí ló ń bẹ eégún fa àlà lọdẹ jẹjẹ ní eégún lọ ọlọ́dà eégún sọ̀kadà kí ló wá fẹ́ ṣe sí yòó kí ilé gbèjà rẹ̀ tí bá gbèjà rẹ̀ mo dalẹ̀ àwọn ọmọlẹ́bí nìyẹn bàbá mi tó bíbí ọ̀sà tọ́fẹ̀ mọ̀ bíbí ọ̀sà gbèjà mi bá dé òun fẹ́ bàbá mi sì mọ sọ pé tí bá ti dé fẹ́ kí n sọ pé mo lọ lé bàbá Ìgbòho èdè fẹ́ rí mo dé bá rẹ̀ rí èdè bí kankan lẹ́yìn Ìgbòho mo wá ní 20 naira lọ́wọ́ wọ́n wá ní wọ́n ń wọkọ̀ Ìbàdàn ní 30 naira mo bá dẹ́fà sọ̀rọ̀ pé kó jẹ́ ìjókòó lórí ẹ́ńjìn olùwọ̀n gbà 10 naira ọ̀yẹ́ kò burú ó pè mí dé Ìbàdàn nígbà mo dé Ìbàdàn wọ́n sọ fún dẹ́fà pé ibi tí wọ́n ti ń wọkọ̀ ọ̀fẹ́ mo dé Ìbàdàn rí ó ní yóò wọ́n jẹ́ ẹrù ó gbé mi débi ọkọ̀ ọ̀fẹ́ nígbà ó gbé mi débi ọkọ̀ ọ̀fẹ́ ní 20 naira 10 naira lówó kù lápò mo bá bẹ̀ òun náà ní sọ mo lè jókòó lórí ẹ̀ńjìkì àbá ibẹ̀ náà mo bá dé bọ̀ ẹni tó gbé mi láti bẹ̀rẹ̀ aláàánú lòun ó fún mi ní tó wẹ̀ tó fi kọ́rùn onígbà tẹ́jì yẹn tó mi lì ó ní tẹ̀sí bẹ̀ mo wá wọ ọ̀fẹ́ ní alẹ́ mo balẹ̀ sí mo wá ní ẹ̀sà ilé bàbá Ìgbòho ni mò ń lọ ọ wá ní àwọn ògbó kan gbé ní ìrẹ́kùn mi èmi ò sì dé fẹ́ ni ohun mi lọ bá wọn wọ̀dà bàbá wa àgbà ń bẹ láyé ńgbà yẹn àwọn náà ń gbé ń bẹ bàbá mo bá ń lé bàbá ni ọmọ aládùúgbò bàbá bẹ̀rẹ̀ sí kí mi ọmọ ládé aláàfin ọ̀ládé mo ní bàbá fi kíkì lẹ̀ kí ló dé mo ní bàbá mi mọ̀ wá mo ti dáná kí ló ṣe mo ní mo fẹ́ gún jáde o ní wàárò sùnmọ́ alákàlà ní eégún lé mi ní sáà bàbá ní òbòrò kọ́kọ́ jẹun náà àwọn wọlé ní wọn kí mi ló jẹ wọn jẹun mo sùn bàbá mi dà wọn ní farabalẹ̀ ní sáà mo kàn tó àbí bàbá mi ti wá kú ni wọn ní sáà farabalẹ̀ wò kú wọn yé fúnra mi sẹ ẹ mú mi lọ ọ̀dọ̀ ẹ kí sàlàyé o ti ń ṣe mí kó sí bẹ̀rẹ̀ sí mi lórí kí n mọ padà lọ gbowó padà so wọn á ní ìráyè ni bàbá mi ó ti kó kó n fẹ́ ó ti kó lọ ìráyè mọ ibi tí ń jẹ ìráyè nígbà àdìjọ kejì bàbá mú mi lọ bẹ mo rí bàbá mi sojú mo rojọ́ bàbá mo ti jà pẹ̀lú eégún wọn ti ń fi eégún lé nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá bàbá ní àti bọ́mọ ládùúgbò ni ó sì pa wọn bàbá rẹ pé bàbá mi wọ́n ló fẹ́ pọ̀ bí mi wọ́n jẹ́ kú ayé o bí mo ṣe dèrò òru ni mo wá dèrè ìlú yìí mo gbé títí tí mo fi dé èèyàn tí n bá déwájú Oòduà tí n bá sẹ́nu wórówóró èyàn lè pa ẹ̀rù jìjì tí n bá robi sí bàbá mi tó ń jókòó yìí kẹ́ ń pa ẹ̀rù jìjì ó rí ẹ̀bùn sẹ́bẹ̀ bàbá mi ni ọmọ lè ṣe bàbá ẹ̀ yóò bẹ bàbá ẹ̀ ni tí mi bá wá ṣe bàbá mi ta ni mo fẹ́ ṣe nígbà tẹ ní àwọn bá kẹ́ ń bẹ tí wọ́n ń fi ẹnu kun Oòduà àwa ń bínú nígbà tí bínú bàbá wa ni ò lè bínú torí pé òun lórí tí wọn ò bá fi ẹnu kún kó fi pọ́pùlà ṣé bàbá mi tí ọ̀jọba tí ọ̀lọ́gbọ̀ kankan ni wọ́n fẹ́ nu kún ni wọ́n fẹ́ nu kún ọ̀ní òrìṣà ọlọ́run mọ́ ọmọ rẹ bàbá ilé wa kó wá túnlẹ̀ Yorùbá sí kọ́ parí ìjà láàrin ọmọ Yorùbá ni. nígbà tó ti lálẹ́ àná àwọn kẹ́kọ̀ọ́ mi pé wọ́n ní mọ̀ wá fẹ́ wọ́n pa mí o wọ́n á pè tọ́pẹ́ ní ẹ̀ ń bọ̀ lé bàbá yín wọ́n á pa yín bàbá tàbí ọgbẹ́ ní bàbá ló ní kẹ́ ẹ máa bọ̀ aṣọ yín ò gbọdọ̀ yá àtàwọn tó bá tẹ̀lé yín ilé bàbá yín lẹ̀ ń bọ̀ ẹ mọ̀ bẹ̀rẹ̀ ní mọ̀ ọ̀tún bá ní kí n get out kí n tètè ṣe mọ́tò bàbá ń dólè mi bàbá tó yín tèmi bàbá ṣe dé omi lè ń bọ́ lójú mi pé sọ́yìn ẹ̀kọ́ jẹ́ pé irú ọkàn tèmi gan ni pé kíkan rí bàbá kó dẹ̀ kí n lè máa lọ àti bàbá tó máa wá celebrate mi kábíyèsí ẹ̀ ní parí láéláé gbogbo ìjọba sọlá yà yóò fi kún iṣẹ́ ìta máa ń ṣe ni pé gbogbo fata ń dá àwọn ọmọ Yorùbá gbàtà sáà ń ṣe á fi ìfẹ́ kún tá a bá fi ìfẹ́ kún á tó bẹ́ẹ̀ torí pé orí òun wà ní
orírun wa ní ìbọn àìgbé nǹkan wa ga ni mo ń dáráǹkì wa èmi ni mo bú láyé níbo mo ṣé kí n wá sọ pé sìgá màrí mo ní àbí ìbò àbí níbo mo fẹ́ lọ gbogbo ibi tí wọ́n lé mi sí tí Fúlàní lé mi lọ tí Buhari lé lọ gbogbo wa tẹ̀lé eléyìí ò bá kò sí òun kò kílé káàdì ní. ipò tí bàbá wa yìí wà àwọn tí wọ́n súnmọ́ bàbá gan wọn ò lè mọ bàbá àwọn rò pé ẹni tí mo bínú pé tẹ bá ṣẹ̀ òun mọ̀ pé dandan ni ká ṣẹ̀wọ̀n torí bàbá wa ni àwọn ọmọ rẹ̀ máa ṣẹ̀ á máa rí pé ọba kan wá ń bẹ́ẹ̀ bì kan òun fi bàbá pọ́pùlà ẹ̀ wá ń pariwo ẹ̀ filẹ̀ tí ọba dákọ̀ bàbá ta lọ́mọ. tí mo bá sọ yìí bí òun wà ní wà ní ọ̀rẹ́ mi ni ìgbà tó jọba kọ̀sẹ́ni tó mọ̀ ìgbà tó.